أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó pa lálẹ́ àná tó tún wá jí wa sí mọ́lẹ̀ àlàyé láàárọ̀ yìí. Ọpẹ́ ni fún ọba náà. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí, àwọn kankan ṣẹlẹ̀ lánàá yẹn náà anyway. Èmi kàn fi káàṣì fún ni o. Torí àwọn èèyàn pè mí Làbáíkà ṣé wọ́n máa jẹun lórí sẹ́ẹ̀tì bla 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 bla. Ogun ẹ̀tẹ̀ kẹ́ má bínú ẹ wò. Èmi kàn wò pé ká tún lo new dimension. Mo rí pé kò lọ bẹ́ẹ̀. Ogun ẹ̀tẹ̀ lè pè mí náà ẹ má bínú. Ogun ẹ̀tẹ̀ lè pè mí náà ẹ má bínú. Náà gẹ́gẹ́ bí ètò wa àti ìṣe wa, a máa ń lé àwọn nǹkan kan lẹ̀ náà. Sọ̀rọ̀ gbogbo ẹni tó bá fẹ́ tá bá gbé gòkè tá bá gbé wọlé á lè mọ̀ pé ibi tá à ń sọ̀rọ̀ lọ rè. Alákọ̀ọ́kọ́ a kì í ka Quran lórí ètò yìí rárá. A lè kí n ka hadith kẹ́ni kò má rí fáwa sí. Ẹlẹ́ẹ̀kejì a kì í ka Bible rárá. A dẹ̀ ń sọ̀rọ̀ Jésù kẹ́ni kò má rí kíni kò má rí fáwa sí. Ilé ẹ̀kọ́ ìṣẹ̀ṣe àti òrìṣà níbí. Ìsàtí ń dára lẹ́kọ̀ọ́ tá à ń dá ìtàn Yorùbá padà sí bó ṣe wà. Tá à ń dá orírun Yorùbá láti Ilé-Ifẹ̀ padà bó ṣe wà nípìlẹ̀. A máa ń jẹ́ kó yé wa pé àwọn èèyàn ti dá ọmọ Odùduwà tó wá gbalẹ̀ wa, Àràbù tó wá gbalẹ̀ wa nílé-Ifẹ̀ tó jagun gbalẹ̀, wọ́n ti ń dà á pọ̀ mọ́ ọmọ Yorùbá. Máa ń sọ fún wa gbogbo ọmọ Oòduà wọn èso ọmọ Yorùbá. Bàbá wọn ó wá kó wa lẹ́rú ni. Ibi tá máa ń wò láàárọ̀ yìí torí àsìkò torí mi fẹ́ ń lò ju 1 hour lọ máa ń jẹ́ kó yé wa. A fẹ́ wo ìtàn Ògún. Mo kí gbogbo wa tí à ń wọlé. Mo kí gbogbo wa. Mo kí Nàkí Bàbúrò. Mo dẹ̀ kí DS Excel Ọlátúnjí Sharaf. Àti gbogbo àtàwọn wọlé má bínú pé mi lè máa dárúkọ alẹ́ kankan torí 1 hour péré mo ní. So bó mo lọ ni pé Ògún la fẹ́ sọ̀rọ̀ la fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí. Bá ṣe máa gbé àwọn tẹ́ pè lóòṣà yẹn wò lẹ́yọ kankan nìyẹn o. Kéde mo pé wọ́n ti dá ìtàn Yorùbá rú. Àwọn náà ń jẹ́ kójú máa ti wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọ Oòduà. Ọmọ Oòduà ló ń dójú ti Yorùbá. Mo ń jẹ́ kó yá pé Yorùbá ò kí ń bọ òrìṣà kó Oòduà tó dé.
orí Yorùbá pé jù bẹ́ẹ̀ lọ. Máa ń ka ọ̀rọ̀ kan fún yín nínú tí mo kà nínú ìwé Wándé Abímbọ́lá bàbá prof. Nígbà tó ń dàtàn kan rú láàrin Ọ̀rúnmìlà àti Ọlọ́wọ̀, tọ́lọ́wọ̀n jẹ́ kó yé Ọ̀rúnmìlà wípé ọba kò ń forí balẹ̀ fẹ́nìkan. Ẹ wá wo ọba Yorùbá lénìí, wọ́n á lọ mú wọ ìpèbí, wọ́n á lọ ṣòro kínní kan fún. At the end of the day, ọba yà máa wá bọ̀rìṣà, a máa bọ̀ ògùn, a máa bọ̀ ya, a máa bọ̀ gbogbo nonsense yẹn, a máa bọ̀ àwọn ẹ̀gbọ́n wa. Ìyẹn ni ọba Abdulrasheed Olúwo ló ń gbógun tì ìgbà tó ń dé. Dó nǹkan mi lè wà lábẹ́ ò mi ò mọ̀ o, but ṣẹ́rẹ́ ọkàn tó ṣe yẹn tó dá ìtàn Yorùbá padà síbi tó yẹ kó wà, kudos, kudos. Nínú ìtàn lóòótọ́ bọ́ba Olúwo ṣe sọ, nígbà táwọn Òrìṣà dá wà láyé, tẹ́yìn padà sọ di tó ń bọ lẹ́nì pẹ̀lú àìníláàká ẹ̀yìn, ẹ má bínú yàrá sorry, sorry. Nígbà táwọn òòṣà wà láyé, ní ìtàn tí kò dàrú, ní ìtàn tí ò dàrú ni o, wọ́n máa ń forí kanlẹ̀ fọba aládé ni. Wọ́n máa ń fi orí kanlẹ̀ fún ọba aládé ni. As in, forí kanlẹ̀ tí mo mí ni pé wọ́n máa ń dọ̀bálẹ̀. Mi sọ pé wọ́n sùjúdù o, tó ẹ gbólóhùn yẹn ló fẹ́ takò. Forí kanlẹ̀ kọ́ ni mo mí. Wọ́n máa ń dọ̀bálẹ̀. Wọ́n máa ń dọ̀bálẹ̀ fọba aládé ni, gbogbo àwọn tẹ́ pé ló ṣàyẹn. Lẹ́yìn tí wọ́n kú tán ní àwọn olè, àwọn kí wọ́n pè àwọn olè tí wọ́n níṣẹ́, tí wọ́n lábọ̀, tó ń fẹ́ lọ sóko mọ́, ni wọ́n padà ṣe kí ni wọ́n sọ àwọn èèyàn yẹn dòṣà pé ẹjẹ́ máa fi dẹ́rù báyé. Ẹ̀yin náà máa wò kí n tó lọ sí ọ̀tàn ògùn tí mo fẹ́ bá bọ̀. Ẹ wo àwọn àṣà kan táwọn ọmọ Oòduà gbé wá. Púpọ̀ wọn tó ń gbé lóyìnbó wọn lè dánrọ́ àṣà yẹn wò ń bí o, láwọn ọmọ olè yìí o, torí bàbá wọn lánàá olè ni wọ́n, tó ń dáwọ́ ṣàlẹ̀ olè ni wọ́n. Àwọn ọmọ olè yìí náà, táwọn ọmọ Oòduà tó ń jọ ọmọ olè yìí náà, wọ́n máa ń jẹ́ kó yé wa pé ẹ̀yin lóbìnrin máa ń pọn mọ́ sí ẹ máa wòran o, pé tí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ tó jóbìnrin, ọkọ méje ló máa kú mọ́ lórí. Kò ń ṣàṣà Yorùbá, àṣà ọmọ Oòduà ni àwọn ọmọ olè. Tó bàbá wọn á já wa lólè nílé Ifẹ̀ ni, Oòduà olè sámú ni, àwọn alámúrodù bàbá ẹ̀. Náà mo máa ń lọ ni pé ó lè máa dùn ìwà láti yín nìyẹn. Wọ́n wá sọ pé bóbìnrin bá jábọ́ lẹ́yìn obìnrin, ọkọ méje ló máa kú lórí ẹ̀. Wọ́n fi ń dẹ́rù bà wá ni. Ẹ jọ ìlú òyìnbó tẹ̀yìn ọmọ olè yìí ń gbé, èyí tó gbé London, èyí tó ń gbé ní Amẹ́ríkà, èyí tó ń gbé ní France, èyí tó ń gbé ní Belgium, èyí tó ń gbé ní Germany, èyí tó ń gbé lóyìnbó, ṣán bí pọ̀n rí ẹ̀dá
Why lẹ ṣe ń pọ̀ mọ́? Ṣé bẹ́ẹ̀ ń gbọ́ ọmọ wájú ni? Ṣé ìran Yorùbá ìran Oòduà kan máa gbọ́ ọmọ wájú àbí ìran Yorùbá máa gbọ́ ọmọ wájú? Ẹ wá de báskẹ̀tì mọ́ra, ẹ wá pọ̀ ọmọ yín síwájú. Ẹ náà wà civilize lè máa pẹ́ra yín lójú ara yín nìyẹn ọ̀nà o. Sáwọ́ civilize nìyẹn o. Ẹ gbọ́ mi yé. Civilize nìyẹn o. Ṣé ìran Yorùbá kan máa mu tíì láàárọ̀ kùtùkùtù kó tó lọ bí iṣẹ́? Jẹ́ ìrẹ́kọ̀ọ́ gbóná mú bí tẹ́ wà. Gẹ́gẹ́ bí ń gbà ṣàlàrúgẹ. Irọ́ lẹ̀ ń pa nàún. Ẹ gbà ṣàlàrúgẹ. Ó lè táwọn bàbá yín jákù lẹ́yìn náà fẹ́ ra wọlé. Ẹ̀nà ìgbésílẹ̀ akáyìn. Kéèyàn wà nílùú òyìnbó. Ṣé ibi bẹ̀mí lèmi wà yìí? Mo rí bọ́n ṣe ń ṣiṣẹ́ 24/7. Èmi wá iṣẹ́ ń bí o. Èmi wá sinmi ni o. Má tó padà sí Nàìjíríà ń sìn. Ibẹ̀ ní iléeṣẹ́ tèmi wà. Ẹ̀yin tẹ́ wá ń gbé bí. Tẹ́ wá wà lórí social media 4, 5, 6, 7 hours. Ó lè ní. Ó lè. Wọ́n lọ ṣe program. Ẹjọ́ program wọn náà ṣe. Program wọn náà ṣe náà. Tí wọ́n lọ lórí TikTok for 7 hours. Nígbà tí wọ́n kàn scroll pé mo ti ẹ̀ fẹ́ relax. Nígbà tí wọ́n ti ẹ̀ scroll lọ, màá kàn rí i pé program kan wà láti aago 10. Nílùú òyìnbó, aago 3 wọ́n sì wà ń bẹ̀. Ó lè làwọn eléyìí. Wọn ò níṣẹ́. Wàláhì wọn ò níṣẹ́. Èèyàn ò ní níṣẹ́ ní. Ìjọ táwọn náà fi ń sin nílùú òyìnbó náà. Ìlú òyìnbó tí ó yọ Sunday lẹ̀. Káwọn arẹ́ nìkan ẹjọ́ ṣó possible lẹ́nu iṣẹ́ òyìnbó kó máa ṣe TikTok. Wọn bí ẹkú. Ṣó tí lè gbé fóònù náà? Ó tí lè gbé fóònù. Èèyàn wá jókòó sí Amẹ́ríkà, ó jókòó sí London, ó jókòó sí Germany, ó jókòó sí France, ó wá lò 7 hours lórí TikTok. Kò níṣẹ́. Ó lè ní wọn ò lè. Owó tẹ̀ ń dá fún wọn náà fi ríṣẹ́ ṣe. Wọ́n ní ẹja padà sílé. Ẹ̀yin náà máa bọ̀ nílé náà. Ẹ wá máa lọ roko táwọn bàbá ńlá yín roku kan tó bẹ̀rẹ̀ olè jíjà nígbà tó ṣàdé. Ẹ máa bọ̀ nílé náà. Ẹ kúrò ní Amẹ́ríkà, ẹ kúrò ní United Kingdom, ẹ kúrò ní France, ẹ kúrò ní Germany, ẹ kúrò ní Belgium, ẹ kúrò ní Europe, ẹ kúrò ní Amẹ́ríkà, ẹ máa bọ̀ nílé. Kájọ agbáṣà lárugẹ. Àwọn ọmọ olè. Wàláhì olè ni wọ́n. Torí pé in tí àwọn bàbá wọn fi sọ àwọn ẹ̀gbọ́n wa dòṣà nìyẹn. Ẹjọ́ ṣe títí wọn bá fẹ́ bọ̀ ṣàǹsìn wọ́n ṣàní kó mú wọn kan wá. Ẹjọ́ ṣé ohun tó fẹ́ fi bọ̀ ṣà yẹn ṣé òṣà yẹn ló fẹ́ jẹ́? Ẹ má gbò wá. Ẹ mú màálù dúdú wá. Ẹ mú kinní kan wá. Ó lè ní wọ́n. Ẹjọ́ tó wọ́n fẹ́ bọ̀gùn fún ẹ ṣọ́ ni gbowó lọ́wọ́ ẹ̀. Tí báyìí pé èèyàn wá gọ̀. Ẹ jẹ́ ń lọ sọ́rọ̀ ògùn jàre, ẹ jẹ́ fi wọ́n lẹ̀. Ọ̀rọ̀ tí màmá ṣe láwẹ́láwẹ́ ni torí pé ó lè ní ó lè. Ògún nínú sítórì tá a kọ́kọ́ máa ń gbọ́ ni pé Ògún ló lànà láti kọ̀lé ọ̀run, òun ló mú àdá dání tó fi ń ṣan oko láti kọ̀lé ọ̀run tí ẹ pé láka ẹ̀wọ̀n takú tán ti gbá pàǹtí sí wa lọ́pọlọ pẹ̀lú àwọn rímsì òṣì táwọn bàbá wọn ń gbé wá fún wa. Ká tó wá rí trace original nígbà tó jú ńlá. Wọ́n nígbà tó ń gbọ́ láwọn lọ bu iyẹ̀pẹ̀ ọwọ́ 5 dání ẹgbẹ́ sí làákà yìí. Iyẹ̀pẹ̀ ọwọ́ 5 ẹ̀yàn mú Oòduà ẹ̀ ní làákà yìí o.
wàhálà ẹ̀ nílò àkáyè torí ó lè ní ẹlẹ́kọ́ alẹ́ rúlẹ̀ Yorùbá bóyìnbó ṣe jà wá lólè ní Nàìjíríà láfíríkà ẹ̀yin lẹ́kọ́ jà wá lólè nílé Ifẹ̀ ẹ̀yin Oòduà lẹ́kọ́ jà wá lólè nílé Ifẹ̀ ẹ̀yin lẹ́kọ́ gbalẹ̀ wa àràbù dẹ̀ ní àràbù ní àwọn bàbá ńlá yẹn àràbù ni wọn ẹ̀yin lẹ́wọ̀n bọ́ ta lẹ́nìí ẹ wá sọ pé wọ́n fẹ́ fẹ̀sìn gbalẹ̀ wa ní bàbá yín Oòduà ló kó gbalẹ̀ wa ó lè ní ipasẹ̀ bàbá yín dẹ̀ lẹ́ ń tọ̀ torí pé ó lè lẹ́yìn náà ó lè sáàmù ní gbogbo yín ó lè náà wọ́n ní àtógun ti kọ̀lẹ́ ọ̀run bọ̀ òun ló mọ́ àgbà táwọn irun mọ́lẹ̀ káyọ̀ ìmájì irun mọ́lẹ̀ àwọn tó ń bí gẹ́ bí èèyàn nírun mọ́lẹ̀ wọ́n lọ́ Bàtálá lórí tíìmù yẹn ẹ máa gbọ́rọ̀ wèrè ẹ máa gbọ́ ọ Bàtálá lórí tíìmù yẹn Ọlọ́run wá fún wọn ní Elédùmarè ó wá fún wọn ní yẹ̀pẹ̀ ẹ wọ́n tó fẹ́ ṣe wọ́n fẹ́ ti story Adam àti Éfà wo ni o ìtàwọn abẹ wọn léèrè mi pé ìjóbìnrin wa náà tó ń jọ wá láti kọ̀lé ọ̀run wá sí kọ̀lé ayé Ọbàtálá Oòduà Ògún àwọn ya nǹkan kan yàn ti kọ̀lé ọ̀run bọ̀ lọ́wọ́ ayé yàrá Ọ̀tọ́ṣún nígbà tó wá dáyé tó ń da yẹ̀pẹ̀ sórí ilẹ̀ bí wọ́n ṣe wí o ẹ máa gbọ́ o ẹ má gẹ̀ fò nítorí mo fẹ́ fò ní pé mo fẹ́ béèrè ìbéèrè kan bẹ́ẹ̀ ni no Ádámù dúdú gbogbo ànábì Ọlọ́run dúdú ni wọ́n gbogbo ànábì Ọlọ́run West Africa náà ti wá bọ̀ kò ń ṣe Ilé-Ifẹ̀ kò ń ṣe Ilé-Ifẹ̀ gbogbo ànábì Ọlọ́run progenitor wa gangan tó jẹ́ Ádámù dúdú ni bọ̀ Ilé-Ifẹ̀ kọ́ ló ti wá náà kàn fi yẹn tàn ẹ́ o gbogbo ànábì Ọlọ́run látòrí Noah lórí ànábì yìí ń sá dúdú ni wọ́n black race ni wọ́n research ti jẹ́ kó yá pé dúdú ni gbogbo wọn àná Muhammad sallallahu alaihi wa sallam òun nìkan ní Lárúbáwá òun nìkan ní kíni Lárúbáwá láàrin wọn làwọn tí ẹ ṣe yàtọ̀ sí àwọn tó kù but every messenger of God they are blacks but Ilé-Ifẹ̀ kọ́ náà ti wà now ẹ̀yẹ́ padà sí story Ilé-Ifẹ̀ yẹn wọ́n nígbà tí tó ń bọ̀ láti kọ̀lé ọ̀run ẹ máa gbọ́ àwọn òbí kan wà tó kí sínú ibẹ̀ yẹn o tó mo sì máa ka ìtàn yẹn nínú ìwé tí mo ti ka gangan ìtàn burúkú tí mo sọ yìí ní ìmáka Olúwa gbé Ọlọ́run fún Olódùmarè ó fún wọn ní iyẹ̀pẹ̀ ọwọ́ kan báyìí ní ọwọ́ kan ni ọwọ́ àdá agbede méjì ayé òun ọ̀run agbede méjì ayé òun ọ̀run wọ́n dé middle of the heaven and the world. Ọbàtálá wá mu ẹmu yó ẹjọ́ ìbéèrè ni pé ṣé wọ́n mẹ́mu kúrò lọ́rùn ni tí wọ́n mẹ́mu lọ́rùn ẹjọ́ ǹjẹ́ mo tó ń gbé lọ́rùn ṣá ṣe ní tí ò yá ọmọ Oòduà rẹ o pẹ̀lú tó ń ṣe ìtàn pa fún wa o ẹnì kan ò kí ń rìn láti ọ̀run wá sáyé kò possible. Kò ṣe kí ni kò pọ́síbù nǹkan pè lọ́run níbi tí ẹ̀mí ń gbé bọ́dì ò kí ń gbé bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹnìkan ò ní sọ pé òun rìn lọ sọ́run láyé ọ̀run níbi tí gbogbo ẹ̀mí ti wá kó tó wá bọ́ sínú bọ́dì ló fi jẹ́ pé àwọn ìran mẹ́ta kan wà tọ́lọ́ ń dá mẹ́rin Ọlọ́run dá ìran kan
ìran àkọ́kọ́ tó lọ́n kọ́kọ́ dá iyẹ̀pẹ̀ ayé iyẹ̀pẹ̀ yìí lọ́lọ́run fi mọ́. Ó wá fẹ́ ẹ̀mí látọ̀run sí inú ẹ̀ ló fi jẹ́ pé bí mo ṣe wà yín sìn tó wá ní ta ló ń sọ̀rọ̀ wá ní Jamiu Adégún àbíkẹ́ ló ń sọ pé Ustazjamiu Adégún no problem tó wá ní ta ní Ustazjamiu Adégún àmà lé mi rè irọ́ àyà Jamiu Adégún ni mo fọwọ́ kàn yìí orí Jamiu Adégún rè ojú ẹ̀rì imú ẹ̀rì ẹnu ẹ̀rì ọwọ́ ẹ̀rì etí ẹ̀rì ìgò ojú ẹ̀rì aṣọ tá Jamiu Adégún àwọ̀ rè ta ni Jamiu Adégún ẹ gẹ́tì mi Jamiu Adégún ní ẹ̀mí tó wà nínú mi tí kìí sùn Jamiu Adégún kìí sùn o jọ tó bá sùn pẹ̀rẹ̀ igi yẹn ló kú láyé bọ́dì Jamiu Adégún ló máa ń sùn bọ́dì mi lélẹ́yìí tí Jamiu Adégún bá kú nínú mi pẹ́rẹ́ wọ́n á níbo náà tẹ òkú Jamiu Adégún sí bó ni wọ́n tẹ òkú Jamiu Adégún sí wọ́n ṣe máa tẹ òkú wọn náà síbi kan jọ kan so ẹ̀mí tó kù lára wa yẹn ọ̀run ló ti wá ẹ̀mí yẹn ti padà sọ́run nìyẹn ó ti padà síbi tó ti wá ẹjọ́ ṣé àwọn Ọ̀rúnmìlà kò tán wá ẹ̀mí náà stafula àwọn Ṣàngó àwọn Ṣàngó bíi ní ọbí lọ́yọ̀ọ́ ni àwọn Ògún Ọbàtálá kò ṣé ẹ̀mí náà fi rìn wá ní àbí bọ́dì wọn yìí fẹ̀mí rìn o bọ́dì làwọn ìfìrìn ọ̀tọ̀ n tó lè mú Ògún kan ló mú àdá dání tó ń ṣan oko láti kọ̀lé ọ̀run oko láti kọ̀lé ọ̀run oko ìtàn ládàáda la ọmọdé apá fún ìtàn ládàáda ni wọn dẹ̀ dà tán lẹ Yorùbá rú ìtàn ara wọn ni wọ́n dàrú tó lè ní wọn ó lè ní wọn ó lè wọ́n dẹ̀ ṣe ń jalè yẹn dàárọ̀ yìí ìyẹn ló yẹ kó tún un olè míì tó ń pè ní orò tó fi ń jalè again àwọn fòrò jalè ni ìran odò ọmọ olè ni wọn torí bàbá wọn fún ara wọn origin wọn olè ni báwọn ọmọ Yorùbá yìí ṣó lé o ọmọ Yorùbá yìí jalè ọmọ Yorùbá yìí jalè ọmọ Yorùbá gbogbo ṣe gbogbo tó ń dàrú lẹ́nìí táàrí àrùjú tara ọmọ Oòduà ní ọmọ Oòduà ló gbé tìjú kúrò láyé ò ṣe ní tìjú mọ́ ọmọ Oòduà ní ìyẹn lọ sọ̀rọ̀ Ògún tí wọ́n bá wọ̀ ìyá rẹ̀ kò tó gbà wọ́n wọlé mo ní Ògún gbogbo lọ́tọ̀ pa fún àpọ̀ Ògún ẹ̀rọ ló wà ń bẹ̀ o Odùduwà ní bàbá tó bí Ògún ń gbàgbọ́ orúkọ ìyá ẹ̀ pìmádé Nàìjíríà a máa ṣí láwẹ́láwẹ́ ni mo máa fi wé ẹ̀hàn ìtẹ́ máa ka fúnra yín àlè tí oríṣi ìwé mẹ́rin ni mo ní nípa Yorùbá èyí tó tálè inú wọn ẹ máa rí i pé yes eléyìí gbà báyìí eléyìí gbà báyìí eléyìí náà gbà báyìí wọ́n jọ fẹnu kò sórí nǹkan kan èyí tó yapa ń bẹ̀ náà màá tún mú wá ní ṣàbòsí o àwọn Oòduà alábòsí o Yorùbá ìṣe alábòsí o nígbà tó wá bí Ògún ó tún bí àwọn ọmọ mi o Ògún yìí jagunjagun ni jagunjagun ni Ògún ṣe pé kò ń ṣe ọmọ àlè nìyẹn ẹjọ́ ń tẹ máa ń béèrè ìbéèrè kan ṣe láwọn ọmọ Oòduà ló kó bá wa láṣẹ lórúkọ mọ́ Yorùbá ní orúkọ gangan ṣe ni tó gbé orúkọ kì í nítumọ̀ orúkọ kì í sábà nítumọ̀
kí ni wọ́n á béèrè pé kí ni ìtumọ̀ Allahu nonsense nìyẹn náà. Kí ni ìtumọ̀ Isa? Kí ni ìtumọ̀ Ibrahim? Kí ni ìtumọ̀ Musa? Kí ni ìtumọ̀ Muhammadu? Kí ni ìtumọ̀ orúkọ onítùmọ̀? Fún àpẹẹrẹ ńsìn òyìnbó pé kíní ní ṣe àpò òyìnbó máa ń fún nǹkan lórúkọ. Wọ́n pe kíní ní báírò. Bẹ́ẹ̀ ṣe wá mọ̀ orúkọ báírò. Kí ni ìtumọ̀ báírò? Lè mọ̀ tó máa sọ ní pé n tá a fi ń kọ nǹkan lẹ̀. Ṣe pé ìtumọ̀ báírò kọ́ nìyẹn. A ti fún báírò lórúkọ. Iṣẹ́ tí báírò máa wá ń ṣe ni tá a fi ń kọ nǹkan lẹ̀. Ìtumọ̀ báírò kọ́ nígbà tí fi kọ nǹkan lẹ̀ o. Iṣẹ́ tó ń ṣe ni o. Irú eléyìí sìn, eléyìí ò lórúkọ. Toothpick kò lórúkọ. Ṣe pé kò lórúkọ. N tá a fi ń ta yín kò lórúkọ nìyẹn. Ṣé ń gẹ́tì mi? Kò lórúkọ o. Kò lórúkọ rárá. N tá a fi ń ta yín. Kí ni ìtumọ̀ Ògún? Kí ni ìtumọ̀ Ògún? Orúkọ ni Ògún, orúkọ. The word Odùduwà orúkọ ni. Yorùbá ló ń tútùkùtù pé odù tó dá ìwà irọ́ ló wà ń bẹ̀. Tó odù tó dá ìwà. Ọlọ́run kọ́ ni ìtumọ̀ yẹn. Àbí ta odù ló dá ìwà? Ṣé Ọlọ́run ló dá ìwà? Àbí odù àdáhùn kankan ni? Ló fi jẹ́ pé wọ́n ti make sure pé Jamiu kì í ṣe orúkọ. Jamiu ṣe orúkọ. Ẹ lè pé Muhammadu Jamiu, ẹ lè pé Ustazjamiu. Ẹrú sí ọba alákòójọ. Ṣe pé ìtumọ̀ kọ́ ṣe rí pé ìtumọ̀ lásán yìí. Kò ń ṣe orúkọ, ìtumọ̀ ni. Ìwọ tó ń pè ní Ọpẹ́yẹmí, ẹjọ́ ṣe orúkọ ọlọ́gbọ̀n Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí Ọlọ́run lásọ di ọpẹ́, lásọ di yẹmí. Kò ń ṣe orúkọ. Fún àpẹẹrẹ Adégún àti mi jẹ́ ṣorúkọ ni. Orúkọ kọ́. Adé tó gún wà. Ṣéyàn ló ń jáde tó wá gún wà. Àpèjẹ́ ni. Adé pọ̀ jù, adé tó pọ̀ jù. Kò ń ṣe orúkọ, àpèjẹ́ ni. Adé wálé, adé tó wálé, àpèjẹ́ ni. Kò ń ṣe orúkọ. Àwọn ọmọ Oòduà náà já mọ orúkọ mọ́. Tí wọ́n ti colonize wa. Wọ́n wá mọ́ tó lè pè wọ́n fún alálàjẹ́. Wọ́n fún wa ní kíni? Wọ́n fún wa ní àlàjẹ́. Wọ́n wá sọ di culture Àràbù. Tó ń lé Àràbù gẹ́gẹ́ bí culture wọn kan ṣe rí. Tọ́mọ tẹ bá bímọ pé lágbájá ìyàwó ẹ̀ bímọ tó bá lajú ẹ̀ tó bá kọ́ rí lórúkọ ọmọ yẹn. Get tó bá kọ́ lajú ẹ̀ tó bá kọ́ rí báyìí lórúkọ ọmọ yẹn. So mo lọ ni pé the word Ògún torí pé Oòduà orúkọ ni wọ́n láti fọ́ọ̀mù ẹ̀ lórúkọ ló ṣe pé ní Ògún. Ògún orúkọ ni kò nítumọ̀. Ó yà sọ túmọ̀ Ògún fún mi. Ẹni mélòó nú ọmọ Oòduà ló wá jẹ́ Ògún lénìí? Ẹni mélòó nú ọmọ Oòduà ló ń jẹ́ Ọya? Ọya orúkọ ni. Ọ̀ṣun orúkọ ni. Ọ̀ṣun orúkọ ni. Kò ń ṣòdo. Odò kan ló ń jọ́ṣun. Irọ́ òṣì mo máa túbọ̀ mú yín bọ̀ ń bẹ̀ yẹn náà, má jẹ́ tí ìyá lọ bẹ̀. Ògún la ṣe ń treat. So Ògún ọmọ Oòduà ni mo sọ lẹ́ẹ̀kan. Ó wá jẹ́ jagunjagun. Warrior ni gẹ́gẹ́ bí bàbá ẹ̀ náà ṣe wá ja ilẹ̀ Yorùbá lógun Ilé-Ifẹ̀. Ó wá lọ sí ogun kan. Wọ́n ṣáàjà àwọn ará ìlú yẹn lógun. Wọ́n sọ ìlú yẹn o.
obìnrin kan wà ńbẹ̀ tí wọ́n mú lẹ́rú náà tán kó lẹ́rú wọ́n pè ní lákọ̀ǹgẹ̀ ṣe pé lákọ̀ǹgẹ̀ yẹn sì àmọ́ ìtumọ̀ ẹ̀ orúkọ ẹ̀ lákọ̀ǹgẹ̀ ni ẹ̀gbọ́n àtàn ti kó lẹ́rú bàbá àti ìyá kò lè ṣe trace bàbá àti ìyá lákọ̀ǹgẹ̀ kò sẹ́ni tó lè mọ̀ ọ́n kó lẹ́rú ni sún wọn lè mọ̀ bàbá àti ìyá ẹ̀kan tó kó lẹ́rú ẹrú tó wá kó lákọ̀ǹgẹ̀ yẹn ó wá jẹ́ obìnrin tó fáìn ó yáyì lóbìnrin tó fáìn gan Ògún wa mú nínú àwọn ó wà nínú àwọn tó gùn kó lẹ́rú ó wá fẹ́ níyàwó torógùn ó ti níyàwó gbà yẹn kò dẹ̀ tí ì lọ́mọ gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé wá o kò tí ì lọ́mọ Oòduà tó wá jẹ́ bàbá Ògún ojú ẹ̀ wá wọ lákọ̀ǹgẹ̀ tó gún mọ̀ pé bàbá àwọn ó nífẹ̀ẹ́ sí ìyàwó òun ọmọ Yorùbá ìṣerú ẹ̀ lọ́pọ̀ mo lè ní wọ́n ọ̀daràn ọmọ Yorùbá kan ìṣerú ẹ̀ Yorùbá a máa báyàwó ọmọ ẹ̀ sùn abomination ni abomination ni kọ́mọ Yorùbá kó máa báyàwó ọmọ ẹ̀ sùn abomination ni èèwọ̀ ni nílẹ̀ Yorùbá èèwọ̀ ni. Oòduà ń bá lákọ̀ǹgẹ̀ sùn lẹ́yìn Ògún ò mọ̀ pé bàbá wọn báyàwó sùn eventually lákọ̀ǹgẹ̀ wá lóyún bóògùn ṣe ń da àtọ̀ sí lára ní Oòduà tó jẹ́ bàbá ẹ̀ òun náà da àtọ̀ sí lára kí máa wọn ọmọ burúkú àwọn Oòduà yìí o tán kó iná ẹ̀tì lẹ́nu láwọn ọmọ olè yìí láwọn ọmọ olè yìí kí ló ṣe ni pé ìgbà tó máa bímọ ẹmọ tó bí ó wá bí Ọ̀rànmíyàn àbí kẹ́ pè ní Ọ̀rànyàn kò sẹ́ni tó lè sọ̀tàn Ọ̀rànyàn tí ò ní dákọ̀ Ògún gbogbo wọn ni o ẹni kọ́ sọ̀tàn Ọ̀rànyàn ta ni bàbá Ọ̀rànyàn àbí bàbá Ọ̀rànmíyàn àwọn kan pè ní Ọ̀rànyàn Ọ̀rànmíyàn nìkan ló ń jẹ́ méjèèjì ìgbà tó máa bí Ọ̀rànyàn ṣe láti ẹgbẹ́ Odùduwà akẹ́lẹ́ pé funfun ni àwọn lábọ́wá ni láti ibi ìdodo ẹ̀ dé òkè báyìí funfun ni ó fi jọ Oòduà kọ̀nítà yìí lákọrin kan jọ kan àwọn kébé ó ní bá lè kọrin yẹn náà o nígbà tó ń búyàwó ẹ̀ kan ó ní bàbá ṣe kọrin yẹn náà o ó ní orí apá lápá kinní kan orí lórí gímọ̀ agogo kinní kan wọ́n ṣàfi ọmọ tán bí njọ́ náà ọmọ tẹ́niyẹn bí wọ́n fi ń wé pé apá lápá kinní kan orí lórí kinní kan so wọ́n gbọ́ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tán bá sùn pọ̀ tó fi bí ọmọ yẹn àná mi ò bóyá ìyàwó wọn ni mi mọ̀ aláwàlà mo ṣàpọ̀ bóbìnrin kan wí ọ̀n lálẹ́ obìnrin kan sórí yẹn pọ̀ ibẹ̀ kan mo ń lọ so Ọ̀rànyàn torí pé ọkùnrin méjì ló bá yà ẹ̀ sùn bàbá àti ọkọ kọjọ bóbìnrin kan sùn ní kẹ́ni mọ̀ pé Oòduà Lárúbáwá ni tó clear àti òrìjú Àràbù ni àwọn ajá wa lógun ni àwọn gbalẹ̀ wa ni láti dodo dé orí funfun ni Àràbù ni láti dodo dẹ́sẹ̀ dúdú ni aláwọ̀ kàlákìnrin àwọ̀ méjì ló ní àwọ̀ Lárúbáwá àtàwọ̀ dúdú bọ́n ẹbí Ọ̀rànyàn nìyẹn Ọ̀rànyàn kan mò ń lọ o torí tán tiẹ̀ ìtàn míì tún nìyẹn ọ̀rẹ́ ẹ̀wọ̀n Oòduà àgbọn ti ṣe yín ẹ jẹ́ lọ káwọn ọmọ olè tó wà ta ìwọlé kí wọ́n bá gbọ́ torí yín tẹ́ fi lọ bínú pọ̀pọ̀pọ̀so tí wọ́n mú olè tó wà lórí nẹ́ẹ̀tì yẹn wọ́n mú olè yẹn ẹ jẹ́ sì lọ sọ fún wọn pé kọ́ kórí burúkú kú omi ẹ̀kan ló kó padà sẹ́nu iṣẹ́
èyí tó bá rẹ tí ní ìwé gbẹlú nu ọkọ máa bọ̀ nílé àkọ́ máa lọ sí car wash kó lọ busy ẹ gbọ́ tẹ́ lọ pokùnso èmi kàn kún máa sọ ìwé mo máa kà ṣẹ́gun tó ń gbìn sí kàwé ń sìn yàn kankan no evidence ẹ má wọrí àti bá evidence ṣe máa fọ́ ẹ máa fọ́ náà ó gbé ìtàn òṣì máa sọ fún yín pé ìtàn tí àwọn bá kọ́lẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá táwọn ọmọ Oòduà kọ́lẹ̀ fún bàbá wọn náà òun la máa kà náà òun la máa kà tẹ bá ní tán sọ ẹgbẹ́ àwọn kan wà lánàá ní wọn tán sọ ẹ kò rí bẹ́ẹ̀ òkè wọ́n sọ tiẹ̀ ẹsẹ̀ fáwọn ló sọ̀rọ̀ Ògún mo sọ fún yín pé Ifá Yorùbá ò kì í dáfá Ifá ò kì í yanba nílẹ̀ Yorùbá Yorùbá ò kì í dáfá o Yorùbá ò kì í dá Ifá Oòduà ló gbé Ifá wá ọ̀rọ̀ míì tún nìyẹn lọ́tọ̀ now ẹ má jẹ́ ìyá kiri jàre Ògún fẹ́ gbọ́n yẹn wọlé ń sìn mo tó 36 minutes already so Ògún mo ní jagunjagun ni ọ̀pọ̀ ìgbà tó wà meanwhile nínú tọ́lọ́ fi kẹ́ Ògún ó mọ̀ nípa melting of iron káàrọ̀ irin Ọlọ́run fi ràn lọ́rùn gan-an ó lè sọ irin òun la fún ní knowledge irin ó mọ̀ ń pa irin gan-an ló fi jẹ́ warrior torí pé àwọn tó lọ bá jà irin lòun máa lò àwọn tó kù máa lo igi wọ́n máa lo igi fún ọfà òun dẹ̀ máa lo irin ṣe pé ẹni tí irin bá àtẹni tí igi bá ìtumọ̀ bàlára ẹ̀ máa ohun tó máa bàjẹ́ ẹ̀ máa kọjá bẹ́ẹ̀ ló ń ṣe ní hedge ju àwọn yẹn lọ so òun ló náà máa ń koríkì ẹ̀kọ́ Ògún ló bá ń lé arọ́ òòṣà tó bá lóun ògbà ikú ló máa padà tí tó máa pa àwọn òòṣà yẹn ni ẹni tó ń pè lóòṣà ní èèyàn o pé èèyàn tó bá lóṣù orí kunkun tó lóun burú pé òun tó wà special Ògún ló máa pa àfihàn pa ń tọ̀ wọn ni àfihàn gun pa àfọ̀bẹ kún pa àfihàn Ògún pa ẹgbẹ́ igi làwọn máa lò náà máa ń kí Ògún bẹ́ẹ̀ ẹ wọ́n bí torí àwọn Oòduà bàjẹ́ sí rẹ̀ rẹ̀ o ibi táyé àwọn Oòduà ti wá bàjẹ́ rẹ̀ Ògún wá kú wọn ọmọ kú tó pa o ó ṣàkú kódà ọmọ Oòduà àwọn ò lè sọ pé tó Ògún kú sí wọn ò lè sọ sàárè ẹ orórí ẹ wọn ò lè sọ orórí Ògún rẹ̀ o àti ibi tí wọ́n sin Ògún sí rè Yorùbá máa ń pè sàárè lórórì nígbà míì orórí ẹ̀ rẹ̀ o ibi tí wọ́n sin sí rẹ̀ o ọmọ Oòduà kankan ò lè trace ẹ̀ wá tí wọ́n ti wọ́n bí wọ́n sin Oòduà gan sí tí wọ́n lé ọmọ olórí Oòduà fúnra wọn ọmọ olórí Ògún bó máa ń lọ ni pé olórí Ògún yìí wọn ò mọ ibi tó wà ṣé mọ̀ wọ́n rí i pé he's a very brave man ṣe pé wà ojúde dúdú wọ́n lè fẹ́ jalè àwọn Oòduà fẹ́ jalè wọ́n fẹ́ jalè ẹ̀wọ̀n tó wá ṣe wọ́n wá dá òwe kan lẹ̀ àwọn Oòduà ẹ̀ ṣèyàn rè ẹ̀yin ò lè yí ẹ̀wọ̀n tó sọ wọ́n ní táàbà aládàn a máa fo ọbẹ̀ ṣẹ́ bọ́ ẹ̀wọ̀n tún ẹ̀ nítorí sọ ni pé táàbà rí Ògún a máa lo irin in place of Ògún ẹjọ́ ṣe lẹ́wọ́ bára káyé mu tí bá ṣe pé ibi tí àgọ́ pín sí lára ọmọnìyàn lára ọmọ Oòduà kó ọmọ Oòduà máa jẹ́ kó yé wa pé táàbà ràdàn a máa fò ọbẹ̀ ṣẹ́bọ̀ ẹ̀ mọ́ túmọ̀ ẹ̀ ni pé táàbà rí Ògún a máa lo irin lọ́sọ̀ wá lọ ṣá irin jọ spoke kẹ̀kẹ́ flywheel àwọn orin tó ti bàjẹ́ so nǹkan tí Ògún fi ń ṣàgbá azin
irinṣẹ́ tó gùn ń lò ní irin. Àwọn dìdìrín kan wá kó irin jọ fún yín, wọ́n ní kẹ́ padà sílé kẹ́ máa lọ bọ irin sórí yìí burú ni. Àbí ṣé gbẹ̀lẹ́ gọ̀ tó ẹ jẹ́ mú yín wálé. Gbẹ̀gbìn Kàdíbò ìwà láyé máa fọ ìṣẹ́ra fún ọ́n ló máa kó máa fi sáàyè. Ẹ wọ́n ti ṣẹlẹ̀. Gbẹ̀gbìn Kàdíbò ní microphone kan tó jẹ́ special microphone. Special microphone ni tó máa ń lò ní gbogbo bí wọ́n ti studio tó wà. Tí bá jẹ́ pé ojú là, tí bá ṣe pé àwọn àti ẹ̀rọ orí àrísàárẹ̀ Ọ̀gbẹ́ni Adébóyè àwọn tó ń sin òun sí. Ṣé sáré yẹn tó wá pé ojú òtí là ní ojú bọ̀ ni lọ́tọ̀ tó ń sọ máa bọ́ Ọ̀gbẹ́ni Adébóyè tó máa pè gbogbo àwọn tó ń ṣe pédépédé ojú bí wọ́n máa lọ nìyẹn. Wọ́n gbọ́dọ̀ máa lọ bọ́ lọ́dọọdún pé Ọ̀gbẹ́ni Adébóyè adé o òṣè o àgàgìn yẹn o wọ́n máa lọ dá ẹran jọ síbẹ̀ táwọn ọmọ olè kan máa kó lọlé ojú ti là. Tó bá yẹ pé eventually wọn rí orú Ọ̀gbẹ́ni Adébóyè microphone yẹn òun máa fi ṣe Ọ̀gbẹ́ni Adébóyè máìkì ni wọ́n máa bọ bọ́n ṣe lọ ń bọ irin léènì láwọn dìdìrìn. Àgọ̀ tún gọ̀ ló máa pa ológun tó fi olórí Ògún lẹ̀ tó lọ ń bọ irin. Ṣàgọ̀ tún gọ̀ kọ́ nìyẹn ni. Àgọ̀ tún gọ̀ ni náà. Alájà mi wọ́n bá yín ṣe moderator èmi ò mọ̀ o. Ọmọ mi tó yẹ kó kí mo lọ tẹ̀ yìí. Ọmọ mi tó yẹ kó ṣe mi rí yín bì. Ẹ send a request. Ẹ send a request. Ẹ bá send a request. Mi ò mọ̀ bóyá ń ṣe ẹgbẹ́ novice lèmi. Wọ́n ti bá gbọ́ ẹ má ti sọ̀rọ̀ o. Ok, ẹ jẹ́ kí n mute. Ok, àmì ìwọ̀n pẹ́ yìí nìyẹn, ok. Ìwọ̀n pẹ́ yìí nìyẹn. So, ẹ jẹ́ sáyẹn round up orí ìtàn Ògún yẹn. Now, mo nígbà tí Ògún Ọláníwájú ẹ bá mi fi sí ẹmúùtì. Ẹ jẹ́ kí n mute. So mo lọ ní pé mo nígbà tí Ògún tó wà láyé èèyàn ni báwo wà lọmọ Oòduà ṣe máa lọ máa bọ irin torí pé olórí Ògún náà fẹ́ jalè ni o kán lè máa gba ẹjọ́ tó máa fẹ́ bá Ifájá bọ̀ Ògún ṣájá nìkan ló ń tọ́ ọmọ ara wa kò ní kó àwọn gájẹ́tì míì kún wọn ní bí rẹ̀ lówó kò fẹ́ bọ̀ Ògún fún ẹ o wàá rajá wàá àwọn èlò tá a máa pè é lé lórí ẹjọ́ ṣájá ló fẹ́ ṣé irin ló fẹ́ jẹ ajá irin ṣógun ni irin ẹ wò ẹ jẹ́ pọ́ọ̀sì ẹ̀ náà. Now, ṣé ká sọ̀rọ̀ Alhaji Ustaz ṣé ká sọ̀rọ̀. ṣé lẹ́bọ̀ ilẹ̀ ṣé ológun lẹ́yìn. Oníṣẹ̀ṣe lèmi. Ẹ̀yin oṣù ọmọ èṣù àbí. Ọmọ èṣù ni mí gílẹ̀ tí fẹ́ sọ̀rọ̀. Ustaz ẹ fún mi ní moderator. Ẹ bá lọ ṣe ń ṣe. Mi mọ̀. Ṣé rí nǹkan tí máa ń dùn mọ́? Ẹ ó dùn sir. Ọlọ́run ẹ ṣe pọ́ọ̀sì náà pọ́ọ̀sì náà. Ẹ ó dùn. Ọlọ́run ẹjọ́ ẹ ó dùn. Ọmọ yẹn ṣe kí ni mo ti ṣe mi rí ṣe. Ṣé alájà wà mẹ́? Alájà ò sí mẹ́. Lọ́wọ́ sáré jáde láàárọ̀ yìí. Ok, mi bá ní kọ́ bá ń ṣe ni. Ṣé òun yẹn tiẹ̀ mọ̀ ń gbà tó bá tiẹ̀ wà ń lé. Àwọn yẹn kẹ̀ àwọn yẹn bá wo àwọn yẹn kẹ̀ àwọn ìwà wọ́n pa. Èmi náà mọ̀ ń pa ẹ̀ náà. Èmi náà mọ̀ ń pa ẹ̀. Bí a tó bá ṣe tán
máa pọ̀ mi kò ń tẹ́ fẹ́ lù bára tí ń jẹ́ òní náà mi ì rí ṣe. ẹ̀yà ó dáa. Ọláníwájú bọ́dọ̀ Ọláníwájú. mo tún máìkì yín. ẹ ṣe Àlàyé Ustaz. Yeah. ṣe inú mi máa ń dùn pẹ̀lú àwọn program tẹ máa ń ṣe because ẹ máa ń fi ààyè challenges sílẹ̀ so kálukú lè wá defend nǹkan tí dáadáa bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀. tó mọ̀ bẹ́ẹ̀ ni. so mo like ti ẹ̀yin ká ṣe ẹ̀ tẹ́ pé tẹ bá gbé yẹn wọlé ẹni ẹ̀ náà ló máa mú tèèyàn tẹ́yàn bá ń sọ̀rọ̀ kò ní fẹ́ ká wí àmọ́ nǹkan tó yẹ kí àwọn nǹkan tó máa ń fà bẹ́ẹ̀. so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí wọ́n ní bá a ṣe ń ṣe ń bíbí wọ́n ní bá a ṣe ń ṣe ń lé ń kálukú èèwọ̀ bòmí ni bá a ṣe ń ṣe ń lẹ̀ wá èèwọ̀ bòmí ni. ok. ló dífá fún pé àgbò tẹ́yìn náà máa ń pa ní dúró ìdí iléyà ṣe rántí ṣàkó ní ẹ̀ka tó bí àgbò. rí mo ń bọ̀ máa ń sọ ó yẹ ẹ jẹ́ ká mọ̀ no irọ́ ẹ máa tẹ̀lé rules and regulation. ok. ọ̀rọ̀ òrìṣà ọ̀rọ̀ Yorùbá kan sọ bí aṣọ lárúbáwá ọ̀rọ̀ Yorùbá ni o. ok ọ̀rọ̀ Yorùbá lè fẹ́ ká sọ. ìtàn Yorùbá tẹ́ ẹ dàrú la fẹ́ tún yẹn mú ojú alẹ́ dà tán Yorùbá rú. ok. àwa mú ọ̀rọ̀ Ògún wá pé Ògún gbogbo ẹni tẹ́ ń bọ̀ Ògún làákàyè ló yẹ kẹ́ kọ́kọ́ lò ṣé irin lògún tẹ́ ń bọ wáyé tẹ́ ẹ̀ ṣe wo lórí Ògún tẹ́ ló ń bọ irin kí ló bí irin tẹ́ ń bọ lábẹ́rẹ́. yóò dà fún yóò start ṣe rí tẹ́ máa sọ̀rọ̀ pé èèyàn ń bọ nǹkan pé bóyá kó wọ́n ń bọ Ògún wọ́n ń bọ Èṣù nígbè kínní nǹkan tó fi sílẹ̀ nígbà tó ń lọ ò ní pàtẹ so pàtẹ tó fi sílẹ̀ yẹn gangan ni wọ́n ń pe méjì fún tá a ṣe ń bọ tó sì jẹ́ pa nígbàgbọ́ rẹ̀ pé tí nǹkan kan bá fẹ́ ṣe mí o. Ọláníwájú ẹ má bínú pàtì irin ní Ògún. kìí ṣe pé ó gangan ṣe mọ̀ pé nísìnyí báyìí ẹni ẹ̀kẹ́ sọ pé ká mọ̀ lọ sí tẹ́bà fẹ́ ká lọ a máa tún lọ bẹ́ẹ̀ náà ni. ìbéèrè tó clear ni ṣé ìgbà tí Ògún kú ṣóun ló dirin. ìbéèrè ni o tí Ògún ló dirin tẹ́ ń bọ̀. ẹ má wúkọ ẹ pẹ̀lẹ́. ìwé ni ẹ má wúkọ. ẹ nà mú gbọ́ ikọ́ mẹ́rin. mi ò rò pé àwọn náà wúkọ. ọ̀dọ̀ ọ̀nà ti wúkọ́ mẹ́rin. Ọláníwájú. mo dá yín lọ́wọ́. ṣé Ògún ló dirin tẹ́ ń bọ̀. kí ló sọ pé páàtì Ògún ni irin báwo ló jọra wọn. ó jọra wọn. báwo ló jọra wọn. nígbà tá a sọ fún yín ẹ yóò dá fún yín ṣé ẹgbẹ́ tó kọ́ sọ pé àwa làwa da ìtàn ilẹ̀ Yorùbá rú. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n yìí rántí pé ẹ̀sìn tán mú wa ló dàrú. ooo ta ló ń sọ̀rọ̀ ẹ̀sìn tán mú wa ń bí ìdórí Ọlọ́run ṣé Oòduà mẹ́sìn wá ni. kí lẹ sọ. ṣé Oòduà mẹ́sìn wá ni. Oòduà àbọ̀ àwé sọmọ Oòduà. ọmọ kí wá nìyí o. ọmọ Bàtálá là wá. ẹsẹ̀ jẹ́yàn yìí kó jà ẹgbẹ́ lómi wọ̀ ni. aláàjì ṣe ti rí sìn tọ́wọ́n ló ń jà wọ́n bọ́ ṣe rí sìn ẹ̀yin náà wọ̀rọ̀ kí là wí kí ló wí. mo ń bí léèrè pé ṣé Ògún ló dirin tẹ́ ń bọ̀ simple question. wọ́n sọ pé páàtì Ògún ni irin báwo lè jọra wọn. páàtì Ògún ni irin páàtì Ògún ni irin ẹ máa gbọ́rọ̀ páàtì Ògún ni irin páàtì Ògún ni irin. ọmọ Èṣù ní kẹ́ wá sókè ń bí o àtẹ̀yìn ọmọ Ògún tẹ ló ń bọ irin gbélẹ́wà ẹ jẹ́ kó gba àwọn èèyàn yìí wá mo ní kí wọ́n mi géètì nọ́mbà olówó Èkó wọ́n ní France ló wà mo fẹ́ wá lọ mo fẹ́ pè olówó Èkó fẹ́ kí mi àti ẹjọ́ ṣe program káyọ̀ dúkù tó làwọn ò ní máa jẹ́ nìkan bó fẹ́ nìkan wọ́n ní wọ́n pé rọ́lẹ̀ ń pa ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin ọmọ Ògún ẹ send request o àtẹ̀yìn ọmọ Èṣù. òní wa wọ́n dẹ̀ ti rojọ́ ń sálẹ̀ ń sí tó ń gbé irọ́ náà máa ń pa. tó bá ti di kiri bá wọn máa sá lọ ni. kó wá dáhùn béèrè mi sẹ́ ẹ̀ ṣé Ògún ló di irin tẹ́ ń bọ̀ tí wàá gbé dídì níwà lọ́pọ̀lọ́ àwọn èèyàn. lájú kò bí àwọn èèyàn á máa tán. ẹ nà ó máa parọ́ fúnra wọn. ó yá ẹgbẹ́ request ẹ̀jẹ̀ sí. wọ́n ní ẹ wá sókè. wọ́n ní wá
látẹ̀kàn tẹ̀ tí ń bè búta tí ẹ̀rù pé máa pọ̀ lókè rẹpẹtẹ. níbo àwọn bá wọ ọ ní wà ta ilé iná Jasmine àbíkílógún ilé. Ẹ gbé sókè tó Jasmine ṣe kí ní látẹ̀kàn. Gasoyi àbíkílógún ẹ̀ máa bọ̀ lókè náà send request. Ẹ̀yin tó kàn jókòó bẹ́ẹ̀ tó ń parọ́ fún. Ẹ náà ń lọ fẹ́ gbọ́ ni. Àwọn bá wọn mùsùlùmí lélẹ́yìí mùsùlùmí lọ́ba. Assalamu alaikum. Àdéhùn sáà ń jọlá ìjàre bóò ni. Èmi kàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ kankan ni olórí kúkú ara wọn ọmọ àǹsàlẹ̀ mẹ́rin tọ́jú kò ń bẹ̀ o. Látẹ̀kàn náà ti ń bè bú o. Wèrè kan wà ń bẹ̀ tó péré ní ọmọbìnrin kan báyìí tó bú Alájà Ṣadé kò lè bọ́ sókè nísìkò wá sọ̀rọ̀. Kó tààrí wọn o. Wọ́n ò lè defend ṣé òyìnbó ló ṣe irin báwo ló ṣe tọmọ ògùn ọpọlú gan. Ìyẹn ni òye mi o. Èmi ò rí kéèyàn ponú tó Yorùbá àwọn bí mi tẹmọ tí ìgbà tó yẹ pé àwa la gbọ́n jù. Wàláì. Ọlọ́run. Adé wàá gbọ́dọ̀ ní pé wàá lọ sínú igbó wàá lọ gégi wàá kó wá sílé wọ́n máa pè lọ́lọ́mù ẹ̀ wàá lọ gbókúta nínú igbó nínú omi wàá pè léṣu wàá máa pè léṣu wàá kókò ń dẹ́ máa yọ̀ ǹjọ́. wàá kó kọ̀ọ̀dẹ́ máa mọ́tò tó lásìkò tó pa àwọn èèyàn wàá kó jọ wàá máa sí. Ẹnì kan bá sọ pé òun ẹrú Ọlọ́run ẹ̀tọ́ máa bẹ̀rẹ̀ pé ṣé Allah MC bàbá ó ponú gidi gan a ní ẹrú Allah a ní Allah táwa ń sìn yẹn pé káyé pè ní ọba Ọlọ́run Elédùmarè kí ni ká pe orúkọ Ọlọ́run. Kò yé mi lédè wa. Lédè wa kí ni ká pè kẹ́rì mi tó ń gòdè. Aláì. Àgọ̀ yẹn ti pọ̀ jù. Òpònú ló ń ṣe àṣìṣe. Tẹ́lẹ̀ lọ àṣìṣe sábà ní. Àwọn Christian tó ti frustrate yẹn lọ kó sábẹ́ wọn. Àwọn ni àwọn fẹ́ bá sọ. Ṣé tó bá ti rí gay kan wà nínú Manchester mi báyìí òun pe rẹ̀ ní Múlíkà. Mo wá sọ fún pé mo ní wáyé tó ṣe ń jẹ́ Múlíkà ò ṣe máa jẹ́ èṣù bíi. Ọ̀n change orúkọ wọn. Ọ̀n change orúkọ yín. Ọmọ ni. Wọ́n jẹ́ orúkọ yẹn rárá irọ́ ló ń pa wọn jẹ́ orúkọ kìí ọ̀n ṣe mùsùlùmí. Orúkọ wọn kọ́ nìyẹn wọ́n ṣe orúkọ wọn nìyẹn wọ́n fẹ́ tírígà mùsùlùmí tó jẹ́ ẹni tó ti wà nínú Islam gbogbo àwọn tó sọ pé wọ́n borí tán ní wọ́n ti ń ṣe ẹbọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ Rọ̀ṣídà tó ti dẹ̀ lẹ́bọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́ orúkọ yẹn nu àwọn náà gbé adéọlọ́jì. Kéèyàn wà ní etist kó jẹ́ pé ó sọ pé òun mọ nǹkan tó ń jẹ lọ ó pè jù kó ṣe Kristẹni àbí aláṣẹṣe. Adéọlọ́jì Kristẹni ni àwọn lẹ́bọ yẹn náà gbé wá pé ẹ jẹ́ ká máa ní ìmọ̀ orúkọ Islam. Kọ́ni máa rò pé Mùsùlùmí lélẹ́yìí tẹ́lẹ̀. Kọ́ni máa rò pé Mùsùlùmí wọn á change. Mo bá kọ́ sọ̀rọ̀ láàrọ̀ mọ́ ó ti pèrè ní ó ti sọ pé Kristẹni ni ẹ wáyé kí Zainab ti ń ṣe ní orúkọ ẹ. Kò yé mi o ẹ change orúkọ yín á dọ̀ràn fún yín. Irọ́ náà ń pa tí Kristẹni bá di Mùsùlùmí ó máa jẹ́ orúkọ Mùsùlùmí fúlì ni. Fúlì bíi tí wọ́n gọ́. Ó máa hùn báyìí ni. Bíi tí wọ́n gọ́ o. Ẹ jẹ́ ká wọn kọ́ ẹ̀pọ̀n aláṣìṣe ló wà níbà yìí ká sọ̀rọ̀. Dasmos Damson àbí. Ọmọ tún máa kí Damson. Hello. Ẹ rọra. Tọ́mọ èṣù ní. Mo kì í ṣọmọ èṣù ọmọ Ọlọ́run lè ṣe ń gbọ́. Ok, Ọlọ́run bí màá bí òkè ní wàhálà. Mo kàn fẹ́ kẹwàá open minded sí àwọn kan tí ẹ ń discuss. Basically, I'm a Christian. Ẹ̀dùn mo ń bọ̀. Dasmos ẹ̀dùn. Ẹgbẹ́ mo béèrè kan lẹ́ẹ̀kan. Mo ní sọmọ èṣù ní ẹni ẹ̀yìn sọmọ èṣù. Mo ní ọmọ Ọlọ́run lè. Ọmọ Ọlọ́run lè dá sọ̀rọ̀ ọmọ èṣù là ń fẹ́ bá sọ̀rọ̀. Okay, ẹ jẹ́ máa ọmọ èṣù ni. Àwọn aláṣìṣe náà wà. Aláṣìṣe là ń bá sọ̀rọ̀ kò ń ṣe ẹ̀yìn. Àgbé báìbù wá bí, àrẹ̀gbé Jésù wá bí, ẹ ṣeun. Ẹ káàbọ̀. Àwọn àlejò bàbá. Àwọn àlejò. Àwọn àjẹjẹ bó ni. Àwọn àlejò ẹ̀kú àsìkò ẹ̀kú afẹ́rẹ́ yìí náà. Ẹ wọ afẹ́rẹ́ kìí ẹ̀jẹ̀ rẹ̀. Mo ń gbádùn ẹ̀rọ, mo ń wọra. Ustazjamiu wọn ẹ dárúkọ òwe tẹ̀ ń kà. Ó dùn 16. Ó dùn mí pé mi ilé background jẹ́ kí n gbé wá. Ó dùn 16 by Professor Wande Abímbọ́lá ẹ lọ kà. Wande Abímbọ́lá. Àwọn bàbá yín sọ ní náà kọ́. kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ pé àwọn ògbàwé yẹn wọlé o.
wọn lè gbà wọn lákàrí bàbá wọn ni. yàtọ̀ ìfìlẹ̀ ń kà fún ọ yàtọ̀ ìfìlẹ̀ ń kà fún ọ. àbí bí àdìsí wọn kà. Oh my God. àwọn tó wọn ní ìwé wọn ọmọ tán wọn ọmọ kan àwọn ọmọ ìṣúra dáadáa. So ìyẹn mi pé bàbá Kíwándé yẹn tó ti kọ látijọ́ ìyẹn àwọn tún ti wá kọ̀ mí lẹ́yìn. No, ìyẹn náà ni ìwé méjì wọn ni mo ní lọ́wọ́. So ìméjèèjì dẹ̀ yàtọ̀ síra wọn. méjèèjì dẹ̀. Yéé gbèlè o. àníwọ̀n tí méjèèjì yẹn wọn gbà wọlé wọn gbà wọlé. Méjèèjì náà gbà wọlé owó náà wá gbà báyìí. Kò yé mi onú story táwọn bàbá wọn sọ fún wọn lọ́gbà wọlé tó àwọn bàbá wọn. tó àwọn bàbá wọn lọ́gbà wọlé. Jewésù tí ò ní Jewésù ọ̀ nífẹ̀ẹ́ sọ nìyẹn. Jewésù ló ń jẹ́ Jésù. Yẹn lọ́gbà wọlé Jésù. Ọlọ́run yà lù wà lẹ́yìn. Ìyẹ̀kú méjì yẹn lọ́gbà wọlé. wọ́n wà lábẹ́ kọ́mẹ́ǹtì ń bẹ̀ wọ́n dákẹ́ síbẹ̀ ni o. Jasmine gòkè náà. Wọ́n gba ẹ̀kọ́ lọ́wọ́ ni o. Jasmine Christian ni Jasmine. Wọ́n gba ẹ̀kọ́ lọ́wọ́ ni o. Ok. Mo la jábọ́ ń sìn yìí. Nǹkan tó ṣẹlẹ̀ àti Christian àtàwọn olóòṣà ìkankan náà ni wọ́n. Olóòṣà kan náà ni wọn àwọn frustrate Christian náà lọ bẹ̀ tó tí Bible ti dàrú mọ́ lọ́wọ́. Ó mọ̀ àga gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́ àmọ́ ààrẹ ní kọ̀ọ̀kan pẹ̀lú bí gbogbo yín ṣe wá. ọmọ èṣù ẹgbẹ̀ẹ́ wá. Àwọn dàgọ́ gòkè. Ẹ̀ẹ́dẹ̀ wá dìfẹ́ǹdì àwọn bàbá yín. Ẹ máa bọ̀ lókè ẹ̀yin ọmọ èṣù dá. Oyèyẹmí Ọlábànjí gòkè. Wọ́n ní wà ọmọdé ti wà ní. Ẹ bá mi wá MS bàbá lọ àtàwọn gàǹsẹ̀. Wọ́n bí kúkú lè wá bí. Ẹ bá wa táàgì wọn. Olówó Èkó àtàwọn tíìmù ẹ̀ bá wa táàgì wọn. Náà ní wà láyé. Wọ́n lè dáhùn question. Mo dẹ̀ ní kó ń júwe ibi tó wà ní France fún mi kí lọ bá. Mi ì tí ì lè kàn náà tó jù sí mi láti lájọ́ mo ti ń bèrè ẹ̀. France ló wẹ̀ kó wa France ló wà France ń bí ló wà èmi lè wà France lọ́wọ́lọ́wọ́ kó ń ju ibi tó wà ní France kí lọ bá. Nítorí máa ń lọ́ mi ò ní ju tírèdì lọ àbí mọ́tò. Gan o ò ní lajú ẹ pé nǹkan tó lọ fọwọ́ ara ẹ gé àbí tó lọ fọwọ́ ara ẹ kó jọ tó dẹ̀ ń sì tó ń bí ní pọ́n fún ẹ ní. Kí là ń bí wọn òkúta tó ń bọ mọ́kà ṣé òkúta àwọn olódò rà dáadáa kí là ń bí wọn náà sọ pé òkúta tó ń bọ mọ́kà. Ó mọ àyìmọye èèyàn tó lọ bí tó fi kà wá. Wọn ọ̀rọ̀ náà àbáyọ nínú tó wà nílẹ̀ yìí. Kò sọ́nà àbáyọ. Bí àlọ́ wọn kò sọ́nà àbáyọ àwọn náà wí kò ṣe é defend. Gbogbo nǹkan tó ń ṣe yẹn ò ṣe é defend rà. Kò ní defend. Àtọ̀. Ọkọ̀ wà bí kọ́ wa máa di fẹ́ Mùsùlùmí ni. Kọ́kọ́ wa máa attack Islam lọ́kọ̀ wà fún. Ìtòyẹ̀ náà ṣe lè ṣe debate pẹ̀lẹ́ ní bọ̀dì. Àforí orí péjì. Wọ́n ní mẹ́sàn-án express aráyé. Tẹ́wá lè sọ̀rọ̀ jù ó máa já yín bọ́lẹ̀. Wọ́n á já yín bọ́lẹ̀ yẹn. Èmi ò tiẹ̀ dé péjì wọn rí. Ayé ọmọ èṣù ẹ̀bù ẹ̀wọ́ òkè. Ìjẹ́jú méjì ló pè mí lọ. Ìjẹ́jú méjì ẹ̀yọ́ mú èṣù dá. Wọ́n ti lulẹ̀ ni wọ́n ti lulẹ̀. Màá tó tún ògùn ìtírìtì lọ́la. Màá jọ yín lójú. Wọ́n ti lulẹ̀. Ṣé ògùn yìí? Ẹ ti dáràn. Ẹ bá ń wá nọ́mbà. Sí èèyàn méjì ló bá ya wọn. Olówó Èkó èèyàn méjì ló bá yẹ ẹ̀sùn. Aláwọ̀ àti Ògùn. Ẹni sùúrù àwọn kan sọ pé àwọn iṣẹ́ ọmọ Odùduwà ọmọ Bàtálá làwọn. So àwọn kan ọmọ Ṣàngó làwọn Ṣàngó ló ṣe àwọn kan ọmọ Ọ̀rúnmìlà làwọn Ọ̀rúnmìlà ló ṣe àwọn wa. So wọ́n ní sex láàrin wọn. Wọ́n ní sex láàrin wọn. Wọ́n ní kóòdù àti cast. So lọ́wọ́ ń sákà kiri wọn ò mọ bí dọ́bẹ́. Wọ́n ní ibú lòdù àtó bí àwọn olú àwọn ọ̀tẹ́jọ́. Ibo láti lẹ́rìí kò gbogbo nǹkan tó ń ṣe ẹ̀rọ ṣẹ̀. Ṣé èyí ti ẹ̀gbọ́n ìgbẹ́ Àwọn ọ̀tá ti kọ́ gbogbo nǹkan tó ń ṣe ní ìṣẹ̀ṣẹ̀ gbogbo. Jasmine ó sọ pé ò kì í ṣe ẹlẹ́bọ ta sí Christian sìn yóò máa jẹ́ kán gbé tiyín wá. Àná tí wọ́n ṣì ń bọ̀ ó máa jẹ́ kán gbé tiyín wá tí yín lọ òun ló kó má tí ì lè. Ustaz ẹ máa treat ẹ máa ṣe ti àwọn ẹlẹ́bọ láàárọ̀
kẹ́ máa ṣe ti àwọn ẹlẹ́bọ kejì kiri yó kẹ́ máa ṣe tọ̀wọ́ ní alẹ́. double silencer. ìyẹn máa jẹ́ Monday nìyẹn Monday máa jẹ́. ẹ máa ṣe bẹ́ẹ̀ tẹ́ máa ṣe láàárọ̀ lálẹ́ àárọ̀ kẹ́kọ̀ọ́ máa fi 1 hour ṣe kẹ́ fi 20 minutes sọ̀rọ̀ kẹ́ fi 40 minutes tó kọ́ fi béèrè. wọ́n fẹ́ balẹ̀ ìbàjẹ́ ọdún ẹlẹ́bọ ni ẹ ò kàn ń parọ́. comment section ló máa wà. ẹ nà tó máa ṣe nìyẹn. ẹgbẹ́lẹ́ ó ní Ustazjamiu has been running away from Sami ta ló ń jẹ́ Sami eléyìí. tó mọ tó ń sọ ṣá. ọ̀sẹ̀ọ̀sẹ̀ la máa wà ń tà kọ́ máa bọ̀ àbọ̀sọ̀ọ̀sẹ̀ àbí ló ń ṣẹlẹ̀ àwọn pásítọ̀ ojoojúmọ́ ṣe yẹ ojoojúmọ́ tẹ̀lé àwọn ọmọ ìyá jẹ̀dẹ̀ kan. eléyìí Zulu. àwọn ọ̀lẹ́kùn sáà. Aleykum salaam wa rahmatullahi. àní kò máa lọ aago 12 kan ti lù. ẹ kú ojúmọ́. ẹ kú ìgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ó san yín lẹ́san rẹ̀. àmín. Ustaz ẹ máa ní èmi ọmọ Benin ní mi Kotonu ṣàwọnàsán. ok naam ẹ̀rí mo sì jẹ́ yàn kan mo fẹ́ràn òdodo mo sì mo gbà fún bàbá Alágége gidi yóò kò sí ẹni tó lè sọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ mi tí ó lọ. ìsìn ṣe èmi àkíyèsí tèmi ṣe nínú Islam. problem ta ní gangan òun náà wọn Sàlàfíà Wàhábíyà. bẹ́ẹ̀ni. because àwọn ní à ń kó à ń fi Al-Qur'an lẹ̀ àwọn à ń gbé àwọn ìmọ̀ savant lọ́dọ̀ tiwa ó jẹ́ pé àwọn olùmọ̀. òun sin ànábì sin Ọlọ́run mọ́ àwọn kan tí àwọn olùmọ̀ kan kọ kalẹ̀ náà ń tẹ̀lé. ẹ má jà discuss yẹn bí ẹ má kọ́ ní fúlẹ̀ mọ́ lọ́wọ́ ẹ bá dé òtẹ́ẹ̀kì tí wọ́n. àti ní program fún yẹn lọ́tọ̀ ẹ má wọrí. discuss yẹn má wọrí ẹ jẹ́ máa lọ aago méjìlá. àwọn ọmọ èṣù làkọ̀ nídìí bí. àwọn ọmọ èṣù láyé náà ok. àwọn ọmọ èṣù òde ẹ̀wà wọ́n ti lọ́ọ́ ọlọ́wájú wa rẹ̀ ok ẹ ṣe wìsà.